Morning to you, lovers all over the world. Still remain Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ ká sáré kọ́ yín níṣẹ́ yìí. Àmúyẹ ẹlòmíì tó ń pè mí oògùn prominent fẹ́ lo ọṣẹ prominent fẹ́ lo ọṣẹ eléyìí ọṣẹ tọ̀hún ọṣẹ tibí ọṣẹ tibí ọṣẹ tọ̀hún o. This is a promise and fail soap. Ọṣẹ promise and fail eléyìí o máa kọ́ wa lẹ́nìí. So méjì mẹ́ta lóògùn. Kò rí sí kan tó mú wálé ayé tó máa mú lọ sọ́run ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Ìgbà míì wà wàá ti ṣe nǹkan wàá rí pé kò ṣiṣẹ́. What you need to do òun ni pé go and find out by yourself. Kéèkì ló kọ́ọ̀sẹ̀ tí nǹkan fi ṣiṣẹ́ lára mi. Wàá lọ bèrè sí. Wàá bèrè sí. Ìgbà míì wà wàá gbé ọṣẹ lé ọ lọ́wọ́ kó tó gba ọṣẹ yẹn lọ́wọ́ dání. Ó ti hàn sí domi. Olú máa ń kọ̀ọ̀sẹ̀ tí babaláwo míì yóò ké babaláwo tó ṣoògùn fára ẹ̀. Agbọ́sẹ̀ dání á lo oògùn kò ní ṣiṣẹ́ lára ẹ̀. Wòlíì míì á lo ọṣẹ kò ní ṣiṣẹ́ lára ẹ̀, á lo oògùn kò ní ṣiṣẹ́ lára ẹ̀. Òun ló máa ń kọ̀ọ̀sẹ̀. So kì í ṣe ẹlòmíì á lo túdè á lo ẹ̀gbọ́n àgbàlagbà bó ṣe lè ti bí bẹ́ẹ̀ ṣe lè ti bọ́ sí tọ̀hún kò ní ṣiṣẹ́ kò sí náà kò ní ṣiṣẹ́. Òun nígbà míì ó lè jẹ́ pé àwọn ìdààmú kan ló wà lára èèyàn dè máa ṣe. So kí nìyẹn ló máa sọ ọṣẹ yẹn dómi wọ́n gbé fún ẹlòmíì á pig lọ́wọ́ kan ni. Ọmọ ìyá mi ọṣẹ eléyìí ló ń pè ní ọṣẹ promise and fail. Ṣẹ́tìrì òun eléyìí kí ló máa ṣe? Lọ wá egbò túdè kó sínú odó gun kó kúná ẹlẹ́kejì fi epo ọ̀bùn fi sí ogun kó kúná. Kí ló máa tó wá ṣe lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ lò ó ní o lápò ọkùnrin ló fẹ́ lò ó á wá kó atajọ̀sìn orí ìbílẹ̀ kì í ṣe ti àwọn málà kì í ṣe ti àwọn Ìgbò tó wàá kó atajọ̀sìn ìbílẹ̀ wàá mẹ́sàn-án tó bá pẹ́ ọkùnrin ló fẹ́ máa lò ní atajọ̀sìn mẹ́sàn-án a kò sí agun pẹ̀lú àkúná á wá po ọṣẹ Ghana lè máa lò agúnmọ́ wọ́n fi omi sí o tó bá tó agúnmọ́ àkúná àwa máa fi ọtí díẹ̀ a máa fi ọtí a máa wọ́n ọtí sí ọtí bá rí pé orú ọtí lọ́ọ̀jìn ló dá láti lò sí àbí ògógóró ìbílẹ̀ tó lórí pé ògógóró confam ìbílẹ̀ ni kì í ṣe kẹ́míkà o. So wàá máa wọ́n sí díẹ̀ wàá wọ́n sí lórí díẹ̀ wàá máa gúnmọ́ á ti rọ̀ bá ti rọ̀ wàá pákéjì síbí kí ló máa ṣe ọmọ ìyá mi di ìbílẹ̀ ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta wàá máa fi wẹ̀ láràárọ̀ kì í ṣe òru àràárọ̀ ló máa fi wẹ̀. Iṣẹ́ ìdájú tested and confirmed ni tested and confirmed kì í ṣe iṣẹ́ tó yẹ kó ní lọ́wọ́. Gbà mí wà ọ̀nà lè fẹ́ dí tó bá ọ̀nà fẹ́ dí ìfẹ́ kó tó dínà mọ́ ẹ wá sáyé ti lọ ṣe yìí wá sí kí ni wá sáyé ti lọ ṣe wá fi wẹ̀ ọ̀nà àrùn á ṣí padà. Ọmọ ìyá mi ṣáà wò before ọ̀hún tó sọ pé ó fẹ́ wẹ̀ kí ló máa ṣe ìdúró tó sọ pé ó fẹ́ wẹ̀ yẹn kí ló máa ṣe wàá kọ́kọ́ fi epo para epo yẹn light palm oil wàá kọ́kọ́ fi para gbogbo ara ẹ from A to Z wàá fi para wàá dẹ̀ pa aṣọ àá máa fi wẹ̀ kò tó wá dákẹ́ ẹ̀ máa fi omi tó bá lọ́wọ́rọ́ ó máa fi wẹ̀. Ọmọ ìyá mi lágbára ẹ̀dùn rẹ̀ bá bọ̀ mo bẹ̀ bá mi ṣe fídíò yìí ọ̀nà ṣáṣí fún ẹni wo tó bá mi ṣe fídíò yìí ọ̀nà ṣí fún ẹ aṣí fún ẹ lọ́sàn-án aṣí fún ẹ lóru aṣí fún ẹ mbọ̀bọ̀dá ajé iná ọjọ́ ajé wàá rí tajé ṣe iná ọjọ́ ajé wàá rógbò ẹ lò iná ọjọ́ ajé wàá rí gbèga láyé iná ọjọ́ ajé wàá ilé ayé kò ní dojúrú ọ̀nà ní dojúrú ẹná wà bá ẹná wà sẹ àbátalágẹ mú bá dúpọ̀ tọ̀gbọ̀n nípa takẹsẹ̀ nínú àṣà láwùjọ wo ìyẹn olóyìn kò sádà ọjọ́ àtẹkẹ́ bá gègé nígbò olùgbò ó dídá kólúgbò máa gbà ní wọ́n tó bá fẹ́ ṣe inú odò yìí lẹ́ni ọ̀nà ọjọ́ ajé ògùn ẹ̀sà buyọ ní ìràwọ̀ ẹ̀sà tán oṣù yìí báyìí kóṣù tó parí báyìí ìròyìn ayọ̀ tó máa sọ̀rọ̀ di olówó tó máa sọ̀rọ̀ di látọ́ máa sọ̀rọ̀ di ọlọ́rọ̀ lágbára ìrìn àṣẹ lórí ẹ. Thank you very much. Orúkọ mi náà ti kò yí padà Babalawo International. Ọmọ ìyá mi this is my number 081 222 14891 again 081 222 14891 that's my number. Ọmọ ìyá mi ṣọ́ra o don't allow people to buy you. If you allow them to buy you they will buy you gan. Only don't buy your economy online. So the way of scammer is real. Thank you very much. God bless you. Have a blessed week ahead. Thank you.